Ajibola Pasuma. Ọ̀tọ̀ ni ti Tálú, ọ̀tọ̀ ni ti Tálú, ọ̀tọ̀ ni ti Tálú o. Ohun a lè fọwọ́ tó ṣe Ajibola Pasuma. A lè má lè Ajibola Pasuma ká so fọ́ọ̀ sí ṣe lábàá kankan. Alábí ò bá ká. Báàsì o. Ohun a lè fọwọ́ tó ṣe Ajibola. A lè má lè lótó sí lábàá láti ṣe o. Òun a lè gbókè ṣe lágbàkàbàṣọ wá sílá. Ó lè má ṣe é ṣe nísàlẹ̀ lágbàkà lọ́bí ọkùnrin. Ó tá a ti ṣe lọ́mọdé. Ó tá a lè ṣe lọ́mọdún mẹ́wàá. Tí wọ́n ní kó mójú kú o. Bá a bá ṣe lọ́mọ ogún ọdún wọ́n máa sọ pé ọmọdé ló sì ń ṣèyàn. Bá a bá ṣerú ẹ̀ nígbà tá a pé 30 years bá so wọ́n á ní ẹ̀ fílẹ̀ ó sì ń ṣe boys. Tá a bá ṣerú ẹ̀ nígbà tá a pé 40 Kúnlé Pasuma wọ́n á ní ẹ̀ fílẹ̀ a full at 40 kì í bọ́ ẹ̀ o. It's a full forever àgàtà ni wọ́n wí. Ó wá lè ṣe láàbàkàbà sí lọ́mọ ogún ọdún òwe ẹsẹ̀ tí táyà mójú kúrò bọ́mọdé ló ṣe. Bí wọ́n bá ṣe rú ẹ̀ ní 30 pàṣẹ wọ́n sì lè yà fi ẹ̀ Ògúnlé. Bá a bá ṣe rú ẹ̀ ní 40 Àlàbí ojú wa. Wọ́n sọ pé full at 40 oh it's a full forever. Wọ́n á báyọ̀ wí pé ó mọ pápá ló ń dá ní Ògúnlé lábàkà Àlàbí ni wọ́n wí. Bá a bá wá try láti ṣerú ẹ̀ ní 50. Ayá pariwo wá ládùn gbé. Ibo lẹ ti rí máa yìí? Ṣé kò mọjọ́ orí ẹ̀? Àbí torí pé kò lówó lọ́wọ́? Ní ètò ọmọ wọn tún yàtọ̀ sósì. Àbí torí pé nǹkan ò ti ṣẹnu rẹ̀ gẹ́gẹ́ bó ṣe fẹ́? Ní èjẹ́ ọmọ wọn jí yàtọ̀ sẹ́yìn. Gbogbo tó ṣe yìí, ẹjọ́ yẹ pé a ò gbọ́dọ̀ máa bárú ẹ̀ níbẹ̀ Kúnlé Lábàkàmí Àlàbí ni wọ́n sọ fún MSC àgbà ló ń dá yín bá sọ. Olójú aṣọ tó lè wọ̀. Olójú bí ìtọ́ ti lè rí ẹni sẹ́yìn. Àyàwí wọ́n ló ti ṣe 50. Olójú orin tó lè kàn Kúnlé Lábàkà Àlàbí torí ọjọ́ orí wọ́n ti bẹ̀ ká bíi tiwa náà ni wọ́n ti bẹ̀ ká bó ṣe ṣe 50 Àlàbí ojú wa wọ́n ti bẹ̀ ká Lábàkà bá a ṣe à olójú aṣọ tó lè wọ̀
olójú rí ibi tó lè la olójú kan tó gbọ́dọ̀ máa bá ẹni bẹ́ẹ̀ lábàkàbà sínú sẹ́yìn olójú rú orin tó lè kọ ọkùnrin lábàkà ẹ̀mẹ̀sì káàdìsá ẹ̀mẹ̀sì àgbà ló ń dá iye bàbá 50 ọmọ òṣè mùsùlùmí. aṣojú tiwa nínú fámìlì ọ̀gá ńlá fámìlì òun la ṣojú tiwa worldwide bó lọ Amẹ́ríkà bó lọ London bó lọ Europe bó bá lọ sí Arab country bazo bó lọ sílùú àwọn ṣíkó kò síbi tó lọ jí bọ́lá bazo wà. Any African countries kò lè lágbàgàmì àlàbí orin lọ́wọ́ wọ́n ti mọ MSc lágbàgàmà àti láṣojú torí gbogbo tó bá ṣe àlàbí ọlọ́àbáǹkà wọ́n á forú kọ́mísì wọ́n láṣojú pàṣẹ nìyẹn lọ́yìn tó ti pé 50 olójú irú aṣọ tó lè wọ̀. Ìwọ náà wo bó ṣe múra orí pọ́fìtì ẹ̀ gan ìwọ náà wo bó ṣe múra orí pọ́fìtì ẹ̀ jíbọ́ ìbá sí àkẹ́ máa jẹ òkàrí ẹ̀ mẹ́sì ọmọ náà àdìsá. Àdìsá wọn sì ń bá o aṣojú ọ̀gá ńlá bàbá mẹ́rin. Ẹ dákun ẹ máa wo station ẹ dákun ẹ máa wo station Jíbọ́ Lábàsọ́ wá ẹ ṣúrò ìgbà tó ti bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ mọ̀ ìgbà tó bẹ̀rẹ̀ tẹ́ mọ̀ kékeré ẹ ṣúrò ẹ̀ sígbà yìí ogún lé lábàgàmì àlàbí ọ̀rin lọ ẹ máa wo station Jíbọ́ MSc at 50 birthday boy ẹni. On the 7th of March, 2024, ọjọ́ keje oṣù kẹta ọjọ́ alámísì bá a sí ló bọ́ sí. MSc at 50 aṣojú ọ̀gá ńlá pátápátá àdìsàmọ́sí yìí bá o nílẹ̀ bá ọba mẹ́rin. Ẹ máa wo ọ̀sán aṣọ bíi tiwa náà ní Jíbọ́ wọn lálàyé kílẹ̀ ń lò ó ní ẹ máa wo aṣọ orí ọ̀fẹ́ ọlọ́run mo rí gbà èmi tó jẹ́ pé ara lẹ́mi Jíbọ́ Alábàsọ́ ògúnlẹ̀ o Grace lèmi pẹ̀lú ẹ̀jọ́ ń gbélé ẹni gbé wájú lèmi ilé àbágàbà àti ló ń jẹ́ favour. Ẹni gbọ́wọ́ tún lé mi lábàgàbà sí o ló ń já shipment ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ sí lábàgàbà sí ló ń jẹ́ Messi gbogbo wọn náà sọ̀rọ̀ àmì ogun lé lábàgà làbí wọn lọ́wọ́ ní. MSc at 50 congratulations MSc àgbà ló ń dá iye ogun lé lábàgà làbí kúnlẹ̀. MSc àgbà ló ń dá ẹ̀yìn àdìsá Músíbà o Músíbà o àdìsá tíá aṣojú ọ̀gá ńlá fámìlì mi ò lẹ́ Músíbà o lẹ́ bàbá mi rí MSc àtúnṣe launching of an album tàgbàkọ́lé ẹ̀ ní gratitude amúre ẹni bá mú rí ọlọ́run làbàgàbà sí a máa dúpẹ́. àfihàn ṣe 50th ó ti jáde wọ́n ti lọ́ọ̀ṣẹ̀
ó ti bẹ lórí gbá extreme well lórí gbogbo social media platform ayúwa ìyẹn ti bẹ takun lé làbàkà làbẹ̀kẹ́rin. ọmọ o èèpẹ̀ dàgbà o MSC ọmọ o èèpẹ̀ dàgbà o MSC o ló ń ṣe 50 o àwọn o èèpẹ̀ dàgbà. ẹ̀yin tó ṣe 30 lójú yín o Alábí Pasuma ìṣòǹkọ o. ojú yín ni ló ṣe ṣe 40 Alábí Pasuma lákéèké o. ó tún ti ṣe 50 Alábí Pasuma lójú yín o. ẹjọ ó ṣe 60 Alábí àmàwà ẹjọ o. Afọlọ́runṣọ́ ẹjọ àti fẹ̀yìn náà ṣọ MSC ẹjọ́ ṣe 70 Alábí nù àlàáfíà ìpín o. abẹ́yìn ni ẹjọ́ ṣe 80 o Pasuma ọ̀ndà yẹn jọ̀wọ́ o. MSC ọmọ o èèpẹ̀ dàgbà MSC Adisa aṣojú gbọ́ ọmọ o èèpẹ̀ dàgbà o mo sì bá òun ẹ̀mí a ṣe púpọ̀ o ọmọ o èèpẹ̀ dàgbà ó ṣe 50 wá ṣe 60 lọ́la lọ́wọ́ o. kò ní pẹ́ kò ní jìnnà wá ṣe 70 àmì hàn. tá a bá sọ pọ́nlọ́ ń jẹ́ àrí bàbá pẹ́ ẹni bá sọ bẹ́ẹ̀ bá sí ajíwá òun náà fẹ́ pẹ́ ni torí tó bá pẹ́ ló máa rí bàbá jíwá ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́ àdúrà tó ṣe yẹn iṣẹ́ bàbá nìkan ló ṣe fún ó tún ṣe fúnra ẹ̀ náà láwí láàbáyíká tó bá rí bàbá jíwá ìwọ gan ṣì wà ní Alábí láàbáyíká ìwà àti ló ṣe rí bá wọn. MSC ṣó gbàgbé àwọn èèyàn méjì kan wà ìkan lówó lọ́wọ́ ìkan láì díẹ̀ èèyàn tó láì díẹ̀ àgúnlẹ̀ ẹsẹ̀ kò lówó lọ́wọ́ èèyàn tó lówó láǹfààní kò gbọ́pọ̀ lọ sílẹ̀ ẹ̀kúnlẹ̀ kò láì díẹ̀ ẹ̀kún wọ́n dẹ̀ jọ ń bára wọn ṣe rẹ̀ ò Paso MSC àwọn méjèèjì wọ́n jọ pàdé ara wọn láǹfààní yẹni lówó lọ́wọ́ gbówó lẹ̀ ẹni tó láì díẹ̀ ó máa díẹ̀ sílẹ̀ ẹ̀kúnlẹ̀ Paso nǹkan tó fẹ́ ṣe ó wà successful Kúnlé Alábí o ta ló yẹ ká gbórí yín fún Paso ṣó lówó ní láǹfààní yàbẹ́ni tó láì díẹ̀ Kúnlé Alábí. olówó ọmọ ó ló ta kókó ṣé ẹ̀gbọ́n tó nílùú tó wí ó lọ́lọ́wọ́ ṣe gbogbo tán ìyá ni ó jẹ́ ọmọ tálíkà ṣọmọ tálíkà ò lẹ́jẹ̀ lọ́rùn ṣẹ́jẹ̀ tó ń bẹ lọ́rùn olóò kọ́ ló ń bẹ lọ́rùn ọmọ tálíkà òwe àtijọ́ táwọn bàbá wọn pa nígbà yẹn Paso ẹjẹ́ àyípadà tó rà wọ́n ilẹ̀ tó máa mọ́ lọ́la Kúnlé lábàkà mi Àlàbí orin lọ́wọ́ ọmọ tálíkà gan làbàkà máa ṣe ẹ̀jẹ̀ ló ń flow lọ́rùn wọn lára wọn Kúnlé lábàkà bá wọ́n sí jíbá àwọn ọmọ tí wọ́n á di lọ́la Paso àjíbọ̀ làbà àzùmọ̀ ìbá wọ́n sí Kúnlé.
tani adáhùn question yẹn Paso àní láàrin olówó àtẹ̀tọ́ láìdíà àwọn méjèèjì ó láàbágàbà àti wọ́n parapọ̀ ohun tọ́jọ́ fẹ́ ṣe ó wà successful ajíwá ta ló yẹ ká fún credit ṣé n tó gbówó lẹ̀ ní Kúnlé Làbáìkà abẹ́ni ní àìdíà ta ló yẹ ká gbóríyìn fún Kúnlé Làbáìkà Alábẹ́kẹ́ wí mí. torí pé èèyàn tó láìdíà tí ó bá rẹ̀ ń tó lówó lọ́wọ́ kó bá fowó sí àìdíà yẹn Paso ohun tọ́jọ́ fẹ́ ṣe yẹn kò lè bọ́ sí tó lówó lọ́wọ́ Làbáìkà sí ajíwá tọ́ bá fún ní àìdíà bá sí agbẹ́ ẹja ṣe báyìí owó yẹn ò ní wúlò láti sọ pé nínú ẹni tó gbówó lẹ̀ àtẹni tó ní àìdíà yẹn Kúnlé Làbáìkà gbà wá sí bàbá ọba. ta ló yẹ ká gbóríyìn fún Kúnlé Làbáìkà Alábẹ́kẹ́ wí mí. bó bá ṣe bí tèmi olùlàjà Kúnlé Làbáìkà ibà wà sí ní máa ṣe bó ṣe bí tèmi olùlàjà Kúnlé Pasuma gbà wá sí máa ṣe wọ́n máa fún yín lé sí Paso lẹ́yìn àwẹ̀ Kúnlé Làbáìkà gbà wá sí ọ̀nkàǹgì. ẹmẹsì wọ́n máa fún wọn lésì Alábí ọba Pasuma lẹ́yìn àwẹ̀jí bọ́lá ààrẹ lè sọ bàbá rẹ ní tó mọ ánsà ẹ lè kàn sí olùgbàyè tó jẹ́ wàásù aláṣẹ rí ìtàtúrà owó ọkọ̀ yóò tún dé bàbá Rihanna aláṣẹ ríà is one èèyàn kó sílẹ̀ ẹ lè kàn sí Kúnlé Làbáìkà ẹ má sá lọ bá Paso ìbá sí Làbáìkà Alábẹ́kẹ́ Kúnlé bẹ́ẹ̀. ẹ̀yin tí wọ́n Ramadan is coming ẹjọ́ lọ opportunity láti bá wa sọ̀rọ̀ àwẹ̀. ẹ̀mẹ̀sì ṣé wọ́n lè sọ àbí kí n dákẹ́ ó ní kí n kárí hàn Kúnlé Làbáìkà mi Àlàbí òní nǹkan nìyẹn òun ló fowó pé lérè òun tó bá fẹ́ làwọn ṣe jí bá tó bá ní a máa lọ bẹ̀ àásọ ní ìjọ mìíràn àwọn láyé bá a sí à. opportunity láti bá ara wa sọ̀rọ̀ Ramadan is coming bàbá Ramadan is coming ẹ̀yin àti wa ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa múra Alábí Làbáìkà gbà látijọ́ Monday fún 30 days Alábẹ́kẹ́ Kúnlé ẹ̀yin sísè ológe ẹ máa wọn nǹkan tẹ́ máa wọjọ́ ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa múra látijọ́ Monday Monday 11th of March láti 11th of March ṣàlàyé ọjọ́ kọ̀ọ̀kanlá oṣù kẹta 2024 ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa múra àwọn nǹkan tẹ́ máa wọ̀ wá sí gbòòrò ìṣẹ́jú wa ẹ mọ tẹ́ ẹ máa wá sí gbòòrò jíwá látọjọ́ Monday àwẹ̀ ti dé a mọ̀ pé
àwẹ̀ Èkó àwẹ̀ Nàìjíríà Ọlọ́run ló ń gbá ogúnlélẹ́gbẹ̀gàmì Àlàbí orin lọ́wọ́ àwọn ẹ̀yin náà ẹ má tún dákun ẹ bora tán àjọyọ̀ only 30 days ẹ jọ ẹ jẹ́ àfilẹ̀ ẹ̀fọ́ làwọn bá káfílẹ̀ ìbànú bí mú wọn mọ̀ sáà lọ́wọ́ sáà ìlànfíàbí ẹ bá sọ fún ọkùnrin àbáká làbẹjọ wa gbogbo wa ló ń jábẹ̀rẹ̀ àwẹ̀ nídùnnú láyọ̀ níre lálàáfíà àwọn pé gbogbo tó ń bẹ níta lọ́wọ́ yìí àwẹ̀ ti bá àwẹ̀ ńlẹ̀ àwọn ọlọ́run bá máa ṣe é gbogbo tá a máa fi gbà ẹ̀ mírèkù níyanu lọ́lọ́run máa ṣe fún Agúnlélẹ́gbẹ̀gàmì Àlàbí gbogbo wa mi. àwẹ̀ sáárìn ìṣínú ìrọ̀rùn ló máa bá dé kò ní nira Agúnlélẹ́gbẹ̀gàmì Àlàbí. after 30 days a tún máa ríra wa ní dùnnú láyọ̀ níre Àlàbí Brighton. ẹnì gangan kò ní bá àwẹ̀ lọ nínú wa bá a ṣe fẹ́ fi bísímì láì bẹ̀rẹ̀ yín alihamudulilayi la máa fi parí ẹ̀ a máa ríran apẹ̀ láyọ̀ pẹ̀lú dùnnú pẹ̀lú rẹ̀ pẹ̀lú àlàáfíà tòun tayọ̀ Agúnlélẹ́gbẹ̀gàmì Àlàbí gbogbo wa àmì ní ẹ̀ṣẹ̀ o àmì ní ẹ̀ṣẹ̀. àmì lílàfíà àmì ní ẹ̀ṣẹ̀ o. àdúrà Ramadan o àmì ní ẹ̀ṣẹ̀ o. gbogbo wa a ó ṣe pẹ́ lálàáfíà ní o. a ó parí ẹ̀pẹ́ lálàáfíà ní a. a fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bísímì ńlá yín a. a máa parí ẹ̀pẹ́ alhamdulillahi nírọ̀rùn. ṣéhù ní ṣàdúrà yìí o. báàsì àmì ní ẹ̀ṣẹ̀ o. àwọn náà ń gbìyànjú níbi iṣẹ́ ìyẹ́ ojú wa. àwọn náà try real entertainment. àwọn náà ń gbìyànjú olùgbà ètò jẹ́ Wàsíù àlàyé bámúbámú irinṣẹ́ ta lò láwọ̀ yìí àlàyé ló kó lẹ̀ ọ̀gá Músíbáwò Àdìsá àlàyé rẹ́kọ̀dù ta pè ní gratitude ọwọ́ àlàyé náà lẹ́tí máa rin láti máa ta ó ṣe ọlọ́bàbà Rihanna owó ọ̀gá Yétúndé ọ̀gá Chinedu kọ̀mpútà bàbá Stephen ọ̀gá tẹ́wà bàtàdù táwọn fìkì authority o òṣèlúgba ti jẹ́ wá sí alájọ rí ọ̀gá wa. ajẹ́wọ́n náà wíwé sọ̀rọ̀ ọ̀gá tá a ṣe wọ́n kí wọ́n. àmì bàbá ń ṣàdúrà ní. bàbá ń ṣàdúrà ní. bó ṣe inú mọ́ṣáláṣí kó sílẹ̀ bó ṣe inú ṣọ́ọ̀ṣì Olúwa dá mi láàrin ọkọ̀ mo dúpẹ́ bí o ṣe mọ́. owó ọkọ̀ tí tí a ń la ayọ́ ọkọ̀ tí ìbùkún àwọn ẹsẹ̀ ẹ̀mọ́ṣẹ́ aláṣẹ kó sílẹ̀ global resources ìṣọṣọ wọn
àmì àmì ní ẹ̀jẹ̀ àmì àmì ní ẹ̀jẹ̀ o. Ajíbọ́lá kún ló bá so mà ìyọ̀ǹda lóhùn láàmì gòkèsè. Kótókó wí ká sí débi tó kájú gánga gbogbo èèyàn tí ò fẹ́ kí n gòkè o. Gbogbo ẹ̀dá tí ò fẹ́ ká gòkè o tó fẹ́ máa dínà ayọ̀ mi ọlọ́run rí wọn bá so bí n bá tiẹ̀ mọ̀ wọ́n. Kò sílé sọ pé kórí fún mi bí èrò ọkàn mi bá so sọ́wọ́n alákejì mi alámi. Èèyàn mélòó ló lè wí bẹ́ẹ̀ bá so làbáyíká àkàsọ́ àkọrin ọpọlọ. Òpèlè wá síbi jẹ́ orin o. Òpèlè wá síbi jẹ́ orin. Mo kò lè wá síbi jẹ́ orin o. Òtèlè wá síbi jẹ́ orin. Ẹ̀bùn tó náà fún mi náà lórin. Ibi wẹ̀ fòfò lẹ̀lẹ̀ jí bọ́lá ń darí ìwé oko. Ẹṣẹ́ ọlọ́run ọba ẹgbẹ́ mi nípò òun àyà. Bí ó bá sí tí ìlà bàbá máa sọ. Ǹjẹ́ dúpẹ́ jí bọ́lá máa sọ. Síá ǹjẹ́ dúpẹ́ bàbá máa sọ. Olùbọ́ ǹjẹ́ dúpẹ́ jí bọ́lá máa sọ. Ojú gbà mí tì fún yín ẹ̀yin tasọ bá tó wálẹ̀ ọmọ kò wálẹ̀ rí ojoojúmọ́ ni wọ́n fi táwọn èèyàn ọba bí ènìyàn kọ́ lọ lọ́hùn tèmi rin títí ayérayé ya máa ń wà ń bẹ́ ni. Ọlọ́run sẹ́ aláwọ̀ aláyè Ọlọ́run sẹ́ o ọ̀ní dèrò ẹ̀yìn. Àwọn sọ pé òun da ẹni bá ń fẹ́ràn ẹ̀kọ́. Ọlọ́run sọ ọ̀gáre ọmọ alájà mi àkókò ọlọ́bàbà wọn àrí ìṣoṣẹ́ ó bá mi sóra mi àwòbàṣọ wá àwọn ti NSC èèyàn kúnlẹ̀ làbà ká mi à tọ́jú no pẹ́sì mi sàkà ojú sàkà jẹ́ no pẹ́sì. Oko kálẹ̀ láti mú iye ẹ̀bá ya owó ọkọ̀ mọ́délé àwọn tá a kéré ẹkù tọ́jú sí àrí ìkọ́dé bá tọ́jú tako tó jẹ́ àyùbá àwọn tákèrè là kéke kúnlẹ̀ làbáká wọ́n mọ̀ kí ẹ dúpẹ́ òṣèwọ̀n akíọ́lá yuminu alábí owó brighton bá wá sí ogún ẹ̀yìn òní ìbújì là kéke. Ẹkú àdúró tí MSC gbogbo wa lọ́lọ́run rí gbogbo wa ẹkú àdúró tí MSC Àdìsá aṣojú ọ̀gá ńlá family at 50 àtàgbàṣe tí a tọ́pẹ́ ti jẹ́ náà ti ká òkàrí ọjọ́ orí ti pẹ̀lú àkọ́bí waspa àròkàn ti jẹ́ sáà yìí ni ìṣọ́ra kò bá ń tọ́jú ṣùọ́bọ̀ iná ọ̀nù o Aláàfin lágbàdo èèyàn ti jẹ́ ànábẹ́ ẹ jẹ́ jàmú ànábì ìránṣẹ́ Ajíbọ́lá làbáká ẹ̀tọ́jú iṣẹ́ àràfà ọmọlá àdìgún wọn ṣẹ́ wọn ààrẹ wọn ti jẹ́ iṣẹ́ àràfà ẹ̀tọ́jú babalájẹ Nurudeen ìmíọ́ṣẹ́ ilé babalájẹ Nurudeen babalájẹ ọ̀gá ńlá pàfọ́ ìṣànàgó kalẹ̀ àfijọ́ ní ìfọ̀jẹ̀ lágége.
ṣe eléégún eléégún tó ń jẹ́ àkíhùn ọmọ náà àkókò eléégún ìlú bàbá ìlú mo kí ẹ sílẹ̀ mo kí ẹ sílẹ̀ bá ń tọ́jú at 100 at 80 at 40 ẹlẹ́kùlùkù mọ́nù ẹ bá ń tọ́jú dìran èyí tó jáde èdèjì orin jóbi lẹ́nu alábíọ́lá báyìíká adédèjì dìran pòdùsà èèyàn tó mọ̀ ńlá mi já mi ó mọ̀ ṣe pòdùsà akọ́mọ àgbà ọkùnrin lábáyìíká làbẹ́ngẹ́. bọ́dì jọ́ kájẹ́ wá. bọ́dì túnṣe àwọn ọ̀gbàṣẹ́gun aráàlú bá lọ́jọ́ wẹ́nẹ́dẹ́ ọjọ́ alábísí kárọ̀ àwọn rẹ̀. oje maskani oje gazam gbọ́ bọ́dì sunday kálọ̀ sí mi lókùn wọ́. àgbègbè wá. agogo ẹ bá sọ bálù gbogbo pé ńlá kò ní o Balinga bàbá jáìdì ó dágò máa bò wá dá o agbègbè wá agbègbè wá o ó náwó lẹ́ṣọ́ olóhùn náwó lẹ́ṣọ́ àmúṣe. ọlọ́gbọ́nkùnrin akẹ́bà àjẹpà so pa ẹ̀sùn náwó. Pàṣọ ní kẹ̀kẹ́ kéré bá ti yá Àlàbí ní kẹ̀kẹ́ àdáyé lára. ọ̀rọ̀ ògùn máa fún lẹ́ṣọ́ lálàáfíà tó pé ojúmọ́ ó ti rí bẹ́ẹ̀ ṣe tọrọ yẹn gangan lọ́lọ́run ti ṣe àṣẹ bẹ́ẹ̀ lẹ́nu gbogbo agúnlé làbàgàmì àlàbí ọ̀run ìdòwú mi kí ipa mo ṣeun. ipa àìdè nọ́bù èèyàn kúnlẹ̀ wà tó bá ń ilẹ̀ ọmọ alájà ó tún ti dé ó ti ń dín ní onílé ńlá ó tún níwò lórí ìwò tó kọ́ọ̀fù ìwò tó tún kọ́ọ̀fù tó tún yí tó tún yí tó tún yí ó tún dẹ̀gbẹ́ báyìí ìwò ara máa ń dà ìwò ara bìtì ó ṣe wọn àkókò ọmọ alájà ìyàn ẹ̀ lẹ́bí ọjọ́. akókò ọmọ alájà ọ̀hún ṣeun ọlọ́dà ní bí ìsúra rẹ̀ àwọn àṣùn wa ibà wá sí ọdún ọtọ́ èèyàn táwọn bá líǹgà ọ̀hún ṣeun àwọn ọjà ayídì ibà wá sí ọrin ogún kalẹ̀ ọmọ mi dáadáa jí bọ́ akáṣọ lórí irọ́ tó jẹ́ òtí o. Olóyà Syria entertainment Olóyà Sólùgbàyè Wàsíù Olóyà Sídáwàsí Ajíbọ́lá akájọ tó jẹ́ mú tí ò yí o oríire tábà sọ pórí dá bá a sí omi ọ̀sẹ̀ yẹ máa káṣọ jáde làbà ẹ̀ka múrin nù ó ṣe mú tí ò yí akáṣọ o ọmọ bá a sí omi ọ̀sẹ̀ làgàtà tó dúró. Dádì oníwà àrísè. Oníwo gàngà.
oníwo aramanda oníwo kabiti ọlá bàbá mistura ọlá bàbá warisi àwọn tí ns náà rí èmi kan máa wá kí ẹ sílé bẹ́ẹ̀rì sun àgógó ọmọ alájà bóyá nínú àwẹ̀ yìí òkunlẹ̀ làbàkà làbí ọmọ amáríra bóyá àgógó ṣé kí n máa bọ́ wá o. ṣé kí n máa bọ́ wá o. ṣé gbogbo ọjọ́ tí n bá ti mú ibà sí òye kí n máa bọ̀ ilé nílé mi. oníwò gàǹgà bá sí òye sẹ̀lẹ̀ kàtàkùn. sọ pé àwa lẹ́yìn o àwa lẹ́yìn o gbẹgẹ fún wa ní gàrin ẹ gbà bọ ìrẹsì lọba wọn. mo dẹ̀ mú mi sí. ọlá bàbá waris. ìwọ rabata. ìwọ gàǹgà. oníwọ tó tún lọ. ìwọ tó tún lọ tó tún lọ tó tún lọ tó tún lọ. ìwọ kẹbìtì. ọmọ alájà àmọṣọ. ike tó ṣẹlẹ̀ àbáka pàṣẹ. ilé àràmàdà náà gbé bẹ́ẹ̀ yẹn làbí ojú bá. ọmọ alájà àgúnlẹ̀ máa sọ wá. ilé náà omi ò ní wọ́lọ́ iná ò ní jó wọ́n ò ní rúkú wọ́bẹ̀ wọ́n ò ní rúkú jáde mbẹ̀ láláwọ̀ àìdù lábà ẹ̀ka wa mi ọ̀làrà bànà àti nà fìdí ni o. azanata. Jákèwé oníwo gàǹgà náà ọ̀run mọ̀ṣọ́ èèyàn sàkánú pẹ́ẹ́sì mọ̀ṣọ́ èèyàn lábí òye ṣẹlẹ̀ kẹta. Oya orúkọ tuntun 2024 oníwo gàǹgà lákòókò mọ́ alájà nìsẹ́yìn o. tẹ́bá ti pọ́ ọmọ alájà nísẹ́yìn ẹ dákun ẹ fi wó gàǹgà sí alábàáká mọ̀ ṣe gan. ọmọ alájà ẹ pé oníwó gàǹgà náà rè oníwó gàǹgà náà rè o ìwé ẹ̀rìmọ̀ oníwó gàǹgà náà rè o. oníwo ẹ̀rìmọ̀ oníwo kàbìtì èyí tèmi àlàbí bàbá kà ó. àkókò mú ajá oníwo bàbá warisi bàbá mistura. ilé ńlá ló ń jẹ́ bẹ́ẹ̀ ó yàtọ̀ sílé kékeré ìwọ táṣẹ́rẹ́ ogún lè ṣẹ̀wá sí a. oṣù ọmọ alájà oníwo gàǹgà náà rè ó ń oníwo gàǹgà náà. agogo tàlàbà sọgbọ́n fún olùwà ooo tàǹbà fún ìbò tó kọjá jí o fẹ́. Àwòsàkà no person. Second nation Saka. Ìṣọ̀kú kálẹ̀ sọ̀rọ̀ ni o. Second nation ìṣàn. Èèyàn nọmba 2 àlìyá o.
Sakano Pẹ́ẹ́sì wọ́n wọlé o. Ọmọ ṣe Samson ọmọ olùpọ̀dé ṣe Samson ọmọ olùpọ̀dé o jọ̀wọ́ mú bọ̀ olùpọ̀dé sáwọn sí ọṣẹ gan-an. No mercy. Ó yá no mercy mo ní èmi old school ọmọ mu ṣe original èmi Sakano Pẹ́ẹ́sì mo ní èmi o náà kí ẹ ogún lè o sọ ọmọ mo ṣe. tọwọ́ wá mi gòkè agbá. ọlọ́pẹ́ àmọ́mọ́ rẹ̀ o bàbá abáraká. ẹ pa òkun lẹ́bọ̀ brighton rẹ̀ o ga ọ̀tún sá ọmọ ni. ọlọ́rọ̀ gbogbo iṣẹ́ tí mo bá dẹ̀ ṣe o bàbá araka. kọ́lọ́n bálùbáríkà sí o alábí mọ́tàrà. Dẹ́ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ra bànálá. Dẹ́ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ra bànálá. Dẹ́ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ra bànálá. Dẹ́ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ra bànálá. Iná mi tó ń jẹ́ sókè yẹn ò mọ tẹjọ́ wálẹ̀. Wọ́n lárọ̀ ọ̀rẹ́ rẹ̀ àná bí mo ń mà. Wọ́n lámọ̀ sí mi ìyàwó àná bí. Dẹ́ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ra bànálá. Dẹ́ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ra bànálá. Dẹ́ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ra bànálá. Ẹ̀dágún ẹ̀jẹ̀ ṣẹ́ bẹ́ẹ̀ ra bànálá. Iná mi tó ń jẹ́ sókè yìí ò mọ tẹjọ́ wálẹ̀. Wọ́n lárọ̀ ọ̀rẹ́ rẹ̀ àná bí mo ń mà. Wọ́n lámọ̀ sí mi àdé ìjàkó búra. Dẹ́ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ra bànálá. Dẹ́ọ̀ṣẹ́ bẹ́ẹ̀ ra bànálá. No person. Rabanolúwa o. Iná mi tó ń jẹ́ sókè yìí o mọ̀ ṣe jẹ́ wálẹ̀. Wọ́n láwọn ọ̀rẹ́ rẹ̀ àná mi mọ̀ ń kàn mà. Wọ́n lámọ̀ sí mi àdé ìjà kò búra níyà. Ó jẹ́ ọ̀gá Burkina ní fún ọ̀gbọ̀nsọ. Bẹ́ẹ̀ni Ibrahim náà o. Ó sì jẹ́ àgàbà sáyidì ọjọ́ wọn. Èèyàn kúnlẹ̀ àgàbà jẹ́ Saka. Àgàbà bí wọ́n ní wọ́n pẹ̀ wọ́n ṣe ẹlẹ́nu pẹ́sìn rẹ̀ o. Ọkọ̀ ti ìgbà yìí ni wọ́n gbà lọ́bí Baraka. Ó ta ló ra lé 60 mílíọ̀nù ìwọ̀n ìjẹun Saka. Ọmọ ìjẹun náà pẹ́ẹ́sì ìkàrẹ̀ ẹ̀kọ́jọ́. Pápẹ́ mi lọ́mọ mú ṣe o. Báwo wà kọ́ ọmọ dáadáa Saka. Wọ́n pè mí lọ́mọ mú ṣe o. Àwọn ọmọ kiri. Torí àdúgbò tí wo ti jáde wá. Wọ́n ní bí wọ́n sílẹ̀ tí ti láíláí. Wọ́n sílẹ̀ àdúgbò tí mo ti jáde wá o. Wọ́n ní bí wọ́n sílẹ̀ tí ti láíláí yá. Wọ́n pè mí lọ́wọ́ ètò àwọn òṣèlú ẹ bá rí. Ó ní bàbá pè mí lọ́wọ́ mú ṣe. Jagaba. Owó ṣe Jagaba. Gbogbo àbòrú.
Dr. Sikiru. Saka everywhere ló wà. Ìwọ nìkan náà lọ́mọ Agége. Ìwọ nìkan náà lọ́mọ Aboru. Ìwọ nìkan náà lọ́mọ Muṣin. Ọmọ Muṣin orí yìí jìnnà. Ó ṣe Jagabasa Ayinde. Àwọn òpin nǹkan tíjẹ máa rọṣẹ̀. Èèyàn kúnlẹ̀ bá ṣoṣo. Ó jẹ́ Saka jẹ́nu pẹ́sìn. Akọ́mọ́ bí wọ́n ọkọ̀ ti gba iṣẹ́ ní ìwọ̀n pé. Ẹ̀bà mo ti gbọ́ mọ́tò tuntun tó ṣẹra. Bó bá sọ fún wa ti gbọ́. Ó mọ̀ pẹ́nu sí àpò. Àlàyé sọ làbákàbá sí o. Mọ́tò tuntun ilé tuntun. Ó ṣe Jagaba jẹ́sà Ayinde lábòrò kò tọ́jú Saka. Ipa ẹ ilẹ̀ Ayinde Nobo. Lẹ́pàdì mi ò kúnlẹ̀ lábàkà ṣe ò pààyà idán. Ẹ bá láti ọkọ̀ ti dé léṣà ní ìwọ̀n pé ẹ bá ẹ̀dí péjì. Ẹ bá mo ti lóòlù wa o ọkọ̀ mi ìgbà mo ti lóòlù wa o ọkọ̀ délédélé ọkọ̀ mọ́délé gbogbo akérèlé ó ṣe nọ́mbà wá mo ti lóòlù wa ọ̀rẹ́ bá wá sí ọ̀gá ńlá o ọ̀rẹ́ tí bá wá sí ọ̀gá ńlá o. Ọ̀rẹ́ ti jíbọ̀ la ọ̀gá ńlá o wa ọ̀rẹ́ ti jíbọ̀ la ọ̀gá ńlá o. Ọkọ̀ mọ́tò lórí ìwòkè yòòjò bàbá péjì ọ̀rẹ́ ti bá wá sí ọ̀gá ńlá o. Ẹ̀gbọ́n tá ṣẹlẹ̀ mọ́ sùúrù mi ọ̀ṣun bàbá ọjà ọmọṣọ́ ọ̀rẹ́ bá sí ọ̀gá ńlá olórí ọ̀dọ́. Gbogbo akéèké sani òkè ìyèbá láti wù mí tọ́jú tákù àyùbá náà. Ọ̀rẹ́ bá wà sí ọ̀gá ńlá o. Ìṣáná mo rí ẹ, bá a sí ọ̀gá mo rí ẹ òjò wọn lẹ. Bá a sí ọ̀gá. Jagaba Ayinde o. Bá a sí ọ̀gá. Ó ṣe ní o bẹ́ẹ̀ sí Saka o. Èèyàn ti bá wa sí ọ̀gá. Ẹ bàárẹ̀ ọbẹ̀ dà ẹ bàárẹ̀ ẹ bá ń wọ ọbẹ̀ wá o ẹ bàárẹ̀. Ẹ bá ń wọ ọbẹ̀ wá o ẹ bàárẹ̀ o. Ẹ bá ń wọ ọbẹ̀ wá o ẹ bàárẹ̀. Èèyàn náà bí ó ṣe ẹ̀bà láti Ìfò yìí ó nọ́mbà wá ẹ̀bà nọ́mbà wá ẹ̀bà nọ́mbà wá lákèrè lágége. Ó ṣe ìpa Ayinde Nobo òdìnnú. Ẹ̀bà ó sọ fún ní ojú ẹlẹ́ṣẹ̀ kí orí oko ojú èmi tiẹ̀ kí o ṣàlàyé rẹ̀ o. Ojú ẹlẹ́ṣẹ̀ kí orí oko ojú èmi kí o ṣàlàyé rẹ̀ o. Ẹ̀gbọ́n tá a ṣẹlẹ̀ wọ́n ń sọ̀rọ̀ o bàbá ọjà rẹ o. Ẹ̀gbọ́n bàbá ọjà wọ́n ń sọ̀rọ̀ tá a ṣẹ́ tọ́jú táǹkù àyùbá dáadáa o. Ó jẹ́ àyùbá táǹkù o. Mọ́tòlé mi bèbí ọmọ òṣè ńlá. Mọ́tòlé bọ́lá ń bá sọ páwọn dé o mo rí ẹ̀dá kan. Aya ẹ̀ bá láti ìfò ọ̀ṣọ́. Àlùbáríkà ìyàwó
ó dà ká fẹ́yàwó tó lálùbáríkà àlùbáríkà ní délé láti ìjọ tó ti kó wọlé ẹ̀bà láti ní gbogbo ẹ̀ ti ń da kò burú rí ó bá délé tán làbákàbá àsìkò dé padà nǹkan dẹ̀ ń dá sí ni òyìnbó aláṣọ oṣooṣẹ́lẹ̀ o ayàtọ̀ ìbá jẹ́lá àtẹ̀fọ̀ ọmọ òṣèmọ́ délé. délé bílẹ̀ sọ bí yóò sọ ẹ wọ́n mọ́ ìpààyẹ bílẹ̀ sọ bí yóò sọ ẹ wọ́n. délé bílẹ̀ sọ bí yóò sọ ẹ wọ́n mọ́ MSC àlàyé ó ní nǹkan nìyẹn náà ẹ yóò ní nǹkan sí ni ẹ yóò ní nǹkan sí ẹ yóò ní nǹkan sí dáṣẹ́rẹ́ àwọn kan máa ṣe sákàǹtì àmọ́ ojú agbo gangan ó mátà kámẹ́rà máa gbé yẹn ẹ yóò ní nǹkan sí ojú dáṣẹ́rẹ́ ọmọ òṣòro ọmọ òṣòro ń pa yẹn ariwo ọjà kò lè bá bàbá ọlọ́jà ariwo lásán ni wọ́n pa ọ́. kíná ní kò lè bá bàbá ọlọ́jà tọ́hún yòó ariwo ọjà kò lè bá bàbá ọlọ́jà ariwo lásán ni wọ́n pa ọ́. ọkọ̀ bá ti mọ ta ọmọ ṣeun tajẹ́rẹ́ wọn sọ tajẹ́rẹ́ ni wọ́n gbé mọ̀ tó ṣeun. ipa ẹ bàbá ló sọ pé kó jẹun sókè. ẹ̀yin kan ní bá ẹ̀bọ́n ní ìrè ọ̀kìrè yìí lè tẹ̀ yìí lọ́wọ́ àti ṣeré nílò Amẹ́ríkà jíwá o. mo jẹ́ Saipon àti ṣeré nílò Amẹ́ríkà mo jẹ́ Saipon àwọn ti tóge Saipon ṣàní wọn pè ìyàwó àwọ. ọmọ jíbọn láwọn ìbá àsùnmọ̀ àwọn kan ńlá o. Saipon another level ní ìmọ̀ top level ní ìmọ̀ Saipon òṣèwọ̀n àmúdá Saipon ní ìwọ̀n pé ìyá àmúdá o. ilé Saipon ṣá ní ìwọ̀n pé àwọn ti tó gate àmúdá ọmọ tí bá a ṣe àbáka bá a wá sí ẹkún. àmúdá ilé Saipon ṣá ní ìwọ̀n pé àwọn ti tó gate òṣèwọ̀n àmúdá wọn. àmúdá Saipon àwọn ti tó gate. Aleba. Ẹ bá ń ka múdà o. Saipon ń ka múdà o. Saipon tó gètè. Alábí ọ̀rọ̀ ṣàrò Saipon tó gé tó ṣó. Alábí ọkùnrin. ọba àrìṣà náà ọ̀nà ṣó. Ọlátẹ́k kú kárẹ̀ mi àwọn t'Amẹ́ríkà mi ṣó. ìyá mi náà kú kárẹ̀ ṣó wọn. ojú bárìṣà
ẹ bá kọ́ bá rìn ìṣà tó ná ọmọ ṣeun. Sọ́nà elégbè. Agbègbè jẹun. Olùgbàyè wá síwèé o. Àkókò ní. Alulu jẹun. Olùgbàyè wá síwèé o. Ó kárí ọba rìṣà náà. Cyber bank àwọn dá o. Tollgate connection mọ̀tàlá bí o bá tún máa o. Ọ̀ṣúra ń gbọ́. Ènìyàn kan. Olóòmọ elégbè. Agbègbè jẹun. Àwọn alágbègbè jẹun. Gbọ́ tí bá di kiri à tí bá sọ pé Ria is one, Ria is becoming two very soon, Ria is going to be three láìpẹ́ láì jìnnà a máa ṣe Ria is five. Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn kún lé lábọ́dọ̀ mi àlàbírin lọ kó sílé. Olúwa dá mi láre. Olúwa dá mi láre. MSC at 50. Àyàn fún bí ènìyàn. Baba at 50. Ẹ wo baba at 50. Mo sì bá òwe mẹ́sì tí a. Ṣé ẹ̀gbọ́n tó lùgbà yé wí? Ó lẹ́yìn tẹ́ wà ń ta jíbọ́lá. Àwa ti kó sílé ogun lẹ́la bàgàmì àlàbí ẹ̀rín lọ́wọ́. Àṣàkọ́ ẹnu yín. Wọ́n lẹ́yìn tẹ́ máa wà ń ta. Ìtaláwa. Ẹ̀sùn síta. Ìta ń dùn. Àti gbọ́. Àwọn àti kó sílé. Ajíbọ̀lá aláàbáká gbà wá sí kó sílé. Lójó bá ń rà, a máa wọlé. Ó jẹ́ kó sílé. Ẹ̀yin lè gba etí jáwọ́ àṣẹ o. Ó ọ̀kọ̀ yẹ túnẹ̀. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé ìtalára tójò bá ń pa yẹn máa kó sílé ogún lẹ́lẹ́bàgàmì àlàbí ẹ̀rín lọ. Wọ́n ì sọ fún yàn o. Ẹ̀yin ìtalára tójò bá ń pa yẹn máa sá wọlé. Ẹ máa kó sílé ọ̀la àbáká bá wá sí o. Mo ti sọ pé mo máa kì ẹ̀ gan-an kó sílé o. Mo ní mo máa kì ẹ̀ gan-an kó sílé. Mo ti sọ pé mo máa pè ẹ̀ gan-an o. Àní mo máa pè ẹ̀ gan-an kó sílé o. Àní mo máa kì ẹ̀ gan-an o. Mo máa kì ẹ̀ gan-an kó sílé. Ọ̀gá ńlá gbogbo Cairo ọmọ mi àbíbù yóò ṣeun. Ọ̀gá ńlá gbogbo Cairo ọmọ mi àbíbù ọ̀gá rẹ̀ àbíbù ọ̀gá ńlá Cairo ó ṣe ìdùnnú ayọ̀ ní kó jẹ́ ti ọmọ mi àbíbù ọ̀gá ńlá gbogbo Cairo Ajíbọ̀lá alábàáká wà sí wọn kí ọ mo ní mo máa kí ẹ̀ kan o.
wá kí ẹ̀kọ́ kó sílẹ̀ o. Bàbá mẹ́rin ó sílẹ̀. Bàbá mẹ́rin ẹ wo kó sílẹ̀ lè lóyún ó lọ bẹ́ẹ̀. Kó sílẹ̀ bí gbọ́. kó sílẹ̀ lè lóyún Ó lọ bẹ́ẹ̀. Àlàyé kó sílẹ̀ bọ́bá instances ó lọ bẹ́ẹ̀. Dáadáa tó máa ń ọ̀gá àkọ́bí wasba pọ̀nlé. ìyẹn ní ìṣọ̀lá àrògùn Ó lọ bẹ́ẹ̀. ìṣọ̀lá àrògùn Ó lọ bẹ́ẹ̀. my signing Dáadáa tó máa ń ṣe. nílé iṣẹ́ mi Lábí pọ̀nlé. Ó lọ bẹ́ẹ̀. first Fuji artist Ó lọ bẹ́ẹ̀. to be signed Sílẹ̀ bí gbọ́. sílé iṣẹ́ mi wasba records Ó lọ bẹ́ẹ̀. àkọ́bí Ó lọ bẹ́ẹ̀. wasba lè lóyún ìṣọ̀lá àrògùn. Ẹ kí wá sí olùgbàyè sálẹ̀ rí ẹ. ó yá ọmọ kó sílẹ̀ di global Ó lọ bẹ́ẹ̀. Ẹ kí hòtẹ́ẹ̀lì adárétọ̀ àwọn tó lùgbà ẹ̀ ilé wàásù ẹ̀yàn tèmi alábí ó ṣe o. wàásù mi ẹ̀kọ́ lùgbà ayé olùgbà wàásù mi ọkọ̀ táyé tí òye túnde bí sẹ́ẹ̀sì. Ẹni ètò. Ọmọ tó ilé wàásù mi ọ̀gá bàbá Stephen ṣídẹ̀ẹ́dún kọ̀ǹpútà ọ̀gá tẹ́wà óyà tọ́jú tàbí kí mi ọ̀tọ́rìtì ó sílẹ̀ gbọ́dọ̀. kọ̀ǹpútà mi ọkọ̀ tàbọ̀ lọ́rẹ́ Bàbá mẹ́rin fáàsì látú òògùn lọ. bí ẹ̀sùn ẹ̀mẹ́ pàṣẹ mọ́ mo rí kó sílé mọ́jọ́ Pàṣọ ní kẹ̀kẹ́ lóró àti yá. mo rí kó sílé mọ́jọ́. Ní kẹ̀kẹ́ ayé lára. ẹ gbọ́ mo rí kó sílé mo dùnnú kó sílé mo dùnnú. mo rí kó sílé mo dùnnú kó sílé mo dùnnú. mọ́rẹ́ lùgbà etí ń jẹ́wà sí òmùyọ̀ kó sílé mo dùnnú. olùgbàyè wèsè ọjọ́ yẹn máa rè ó wá sí o olùgbàyè tí wọ́n ti rò pé pékiri kò lè bá wọn jẹ́ nìyàn ó padà tàwọn tí wọ́n fọwọ́ sọ́yà pé ọmọ ni wèsè ọjọ́ yẹn máa rè ó olùgbàyè pé pékiri Àwọn jẹ́ níyàn ó padà o. tí wọ́n fọwọ́ sára pé Eh. gbogbo ìgbà ọpẹ́ nìyí ti wá sí o ọlá bàbá Rihanna owó ọkọ̀ Yétúndé gbogbo ọ̀nà lọ́lọ́run ti fi kẹ́ ìtú ayé ẹ̀ níbẹ̀rẹ̀ o kọ́kọ́ kòrò ṣé ẹgbọ́n tó wí olórin díẹ̀ owó gbúmọ̀ olùgbà èlò sọ bẹ́ẹ̀ ó ní amákọrin jù ń bí. you be sexy. Italo Mọ̀súrándé. Italo àti yanjú ẹ̀ ṣílẹ̀ dún kọ̀ǹpútà ṣódà kí n sọ fábọ̀ lọ́rẹ́ pé ó ṣì jà sóbìnrin nígbòrókun lẹ́lẹ́bàgàmì àlàbí erin lọ ṣódà kí n sọ fábọ̀ lọ́rẹ́ pé ó ṣì jà sóbìnrin nígbòró làbàgàmà sí Italo àti yanjú ẹ̀ ríà ó ti yanjú ẹ̀ olùgbà ẹ̀ ó ti yanjú ẹ̀. Ètò ayé mi níbẹ̀rẹ̀ o kọ́kọ́ kòrò àtìlẹ́yìn dìde wọ́n di ìṣòro ó lè jù èmi kan wọ́n pé ó padà di ọmọ tanzan mo ti ẹ̀ di kọ́kọ́rọ́ àrò òpin mo ti jù kó sílé mo ti kọ́kọ́rọ́ àrò òpin mo ti bọ́ o mo ti rò pé wò ó jẹ́ àkúni kò tó ní kọba mi tó forúkọ ọ̀rọ̀ mi ó wá ṣe o lálábàdé lórúkọ mi bá kó sílé. Àlàbí ọjọ́ yẹn máa rẹ̀ ó.
kó sílé ọkọ̀ mo dúpẹ́ ọkọ̀ títí ọkọ̀ ti bùkún ọkọ̀ àjẹ́ mẹ́ta má dúró má jà kàn má sáré aṣáájú ìjókòó. má dúró má jà kàn má sáré aṣáájú ìjókòó. báyìí ó ní kòrò ẹ̀dá lè jádùn ọ̀la kò sí lè borí ẹ̀ bá sùn wọ́n ká gbórí náà pamọ́ ni olùgbà ẹ̀ káwọn ẹ̀ tó jádùn akọ́jẹ́ kòrò kan náà. ìwà ẹ̀ wọ́n ní a máa ṣe bí èṣù òmùgọ̀ tó kú sínú ègbò ọtí authority ọ̀tọ̀ tọ́jú ẹgbẹ́ yẹn mi ọ̀gá Saidi òṣì authority. wọ́n ní àwọn ṣe bí ẹ̀ṣọ́ òmùgá tó kú sínú ègbò ọtí kákákó tó níyẹ̀ o kó wá fọlọ́kùn fọlá dùn òdòwé ó kú sínú ègbò ọtí ṣe bí tẹ́mi bá wà látúmọ̀ mi tó bá. iṣọ́ owó Sunday báwo ló jẹjẹ jẹmí ẹ sí wọ́n á bí ẹjọ́ orílẹ̀ àbòyẹ lọ ó máa wí opportunity ní iṣẹ́ mi ẹ̀ dà o lóore má fi ràn rẹ̀ ọ̀rẹ́ kó má lọ́wọ́ bọ́ o. báwo ló ṣe lò ṣàmì ẹ sí wọ́n á bí ẹjọ́ orílẹ̀ àbòyẹ lọ ó máa wí opportunity ní iṣẹ́ mi ẹ̀ dà o lóore má fi ràn rẹ̀ ọ̀rẹ́ ṣùgbọ́n kó má lọ́wọ́ bọ́. Yiminu Eko Baziko Samora Alabi Omibola Ẹni Eko. ọmọ wèrè. Baziko rí. Akíọ́lá dùgbẹ́ Yiminu ó ṣẹlẹ̀ lẹ́tọ̀ báyìí kọrin àwẹ̀ Yiminu orí ìgbàdá ń pẹ́ lẹ́nu tí wàá kórè tán ìjọba jùjú ọlọ́run sẹ́ aláwọ̀ aláyìí ìjọba jùjú. Ọlọ́run sá o yóò ní tẹ̀rẹ̀ ọ̀nì sọ́gbọ́n ń da ẹni bá ń fẹ́ràn ẹ̀kọ́ ó yẹ súnmọ́ bí ẹgbọ́ tótó ẹgbọ́ tótó. Oṣù Ṣàmùsì bàbá jama olùgbòde Ṣàmùsì ní ní ẹ̀. Ọkọ Ayọ̀mídé ní ẹ̀ ìtẹ̀lẹ̀ tuntun ìtẹ̀lẹ̀ tuntun Olúgbòde Ṣàmùsì òkè o ẹ palẹ̀ ẹ bá wa Olúgbòde àwọn àna jà kù sí òṣùwọ̀n.